ọ̀rọ̀ ìyá Ọlọ́sùn ní ìlú Ìlọrin àti àwọn àáfàá Òkúta-Agídí ń tá gbọ́ láàárọ̀ yìí ó ní wípé ìyá Ọlọ́sùn máa lọ sílé ẹjọ́. Expect less a ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ torí wípé wọ́n ní when you don't have evidence you will surely explain tire. Nǹkan táwọn Gen Z ń sọ nìyẹn. Gen Z ni àwọn ọmọ òde òní. Wọ́n ní tó bá ti lẹ́rìí ó ṣàlàyé ẹnu rẹ̀ ó fẹ́ ẹ̀ bó. Ṣé mọ̀ pé níjẹta nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ lu síta mo sọ mo ní ẹ mọ̀ wo ọ̀rọ̀ yìí máa bẹ́yìn yọ o torí wípé kò lè sí ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó tí ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ bàbá Òkúta-Agídí àtọmọ ẹ̀ àti àwọn tí wọ́n dárúkọ nu fídíò yẹn pé wọ́n ní nǹkan ṣe papọ̀ pẹ̀lú ìyá yẹn. Ṣùgbọ́n mo tún sọ again, mo sọ lánàá máa tún sọ lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ pé arábìnrin yẹn mọ nǹkan tó ń sọ, ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí kó lọ dáadáa. Torí mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan láàárọ̀ yìí náà tó nítumọ̀, tí ó tẹ́mi gbàgbọ́ pé ó nítumọ̀. Ṣé mọ̀ páwọ̀ mẹ̀dá èèyàn àwa máa ń gbàgbọ́ pé n ta fẹ́ ṣe nítumọ̀. Ó wá kù sẹ́yìn ọmọ aráyé lọ́wọ́ láti gbọ́ kẹwàá George pé ṣé tí ọmọ yìí ń sọ ṣọmọpọlọ lọ́wọ́ lóòótọ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá gbàgbọ́ yálà ó jẹ́ Kristẹni ni o, àbó jẹ́ Mùsùlùmí ni o, àbó jó níṣẹ̀ṣe ni o, tó gbàgbọ́ pé nǹkan tárábìnrin yẹn sọ ó mọ ohun tó ń sọ, ẹ share live video yìí láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ẹ̀tù wá sọ pé tẹ́yìn tí wá ní èròǹgbà nídàkejì pé kò mọ ohun tó ń sọ náà, ẹ jọ̀ọ́ ẹ share video yìí. Gbogbo olóríire èèyàn tí ìbàjẹ́ ò ní kàn lónìí ní ọjọ́kọ́jọ́, ẹ share video yìí, ẹ tẹ love and like. Ẹ máa gbọ́, ṣe rí wọ́n ti ní pé àwọn ṣàfẹ́ kó lọ ilé ẹjọ́ dandan. Oṣù tuntun ládẹ wáyé, gbogbo èèyàn tí yóò lo oṣù yìí kolẹ̀ nínú ayọ̀ àlàáfíà àti adùn tó nítumọ̀, ẹ jọ̀ọ́ ẹ share video yìí kẹ́sì tẹ love and like. Wọ́n ti láwọn fẹ́ kó lọ sílé ẹjọ́ kíyà Ọlọ́sùn yẹn, wọ́n láwọn àwọn Mùsùlùmí wọ́n ní dandan àwọn ó gbọ́dọ̀ lọ ilé ẹjọ́, pé yàtọ̀ sí pé wá lọ ilé ẹjọ́ yẹn ó gbọ́dọ̀ ṣe fídíò láti bẹ̀bẹ̀ kó sì deny kó sọ pé irọ́ lòun pa mọ́ àwọn èèyàn yẹn. Kò sí wàhálà. Àwọn tèmi mọ̀ tí wọ́n súnmọ́ ìyá Ọlọ́sùn yẹn, èmi wà lára àwọn tó sọ fún wọn pé ẹ sọ fún ìyá Ọlọ́sùn kó bẹ̀bẹ̀. Ṣé mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tá a ti ń lo òfin ni, mo ti sọ lánàá. Ṣùgbọ́n tó kàn ń ṣàwáǹkàyéfì tí ẹ fi mọ̀ pé ìlú yìí torí àwọn èèyàn tí wọ́n ń travel out of the country, àwọn tó ń di agbọ̀n wọn tí wọ́n ń sá lọ sókè òkun, mi ò blame wọn o. Torí wípé fundamental right kálukú nílùú tá a wà yìí, apá kan ló ń jàǹfààní òfin, apá tó bá ti pọ̀ jù tówó wà ń bẹ̀ tí wọ́n lẹ́nu tí wọ́n lè kàn, àwọn ni wọ́n ń jàǹfààní òfin ilẹ̀ wa lọ́nà tó tọ́. Apá tí ò bá ti ní èèyàn, tí ò ní ẹsẹ̀, tí ò lówó, àwọn ni wọ́n ń jẹ ìyà tó wà nínú òfin. Ibi tí mò ń lọ rèé, nígbà tí àwọn àáfàá yẹn tí wọ́n lọ ń dí àwọn èèyàn lọ́wọ́ níta gbangba tó lóyìnbó ń pè ní public assault. Bí mo ṣe dúró yìí nísìn jẹ́jẹ́ mi tí ń tọ́ọ̀yàn, tẹ́nìkan bá mi bí nísìn tó dà mí láàmú, ìntẹ́lẹ̀bó ń pè ní public assault. Ó assault mi, ó disturb ohun tí mò ń ṣe, eléyìí tó dẹ̀ lè dá chaos sílẹ̀, tó lè mú tó lè disturb public peace. Lábẹ́ òfin, tí n bá dúró jẹ́jẹ́ mi tí mò ń ṣe tèmi, tí mò ń ṣe ò sì tako òfin orílẹ̀-èdè tí mo wà, tí mò ń ṣe ò sì ń ṣe nǹkan tí ó tako àyíká tí mo wà, tí o bá wá dà mí láàmú, mo lẹ́tọ̀ọ́ láti gbé ẹ lọ sílé ẹjọ́ kí n fẹjọ́ ẹ̀sùn, kí n sọ pé o dà mí láàmú bí tí mo ti ń ṣe tèmi tí ń tọ́ ọ, kí n sì gbé ọ lọ ilé ẹjọ́. Ilé ẹjọ́ ó sì fìyà jẹ ọ́ débi wípé wọ́n lè ní kó o san owó pé o disturb mi yẹn, inconvenience, kó o sanwó fún mi, owó damage pé o disturb mi. Nígbà tí àwọn àfáà yẹn tí wọ́n lọ ń disturb àwọn èèyàn lódò, ààrẹ nìkankan kó jáde ńgbà yẹn kó sọ pé òfin wà o.
àwọn ìgbà tí ọ̀gá ọlọ́pàá yẹn pe àwọn ẹlẹ́sìn méjèèjì pọ̀ sínú ọ́fíìsì wọn tí wọ́n fẹ́ bá wọn ṣẹ́tù ọ̀rọ̀ tán ní kán rojọ́, àwọn bàbá tó lọ bẹ̀ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe àwọn tún ń fọgbọ́n àgbà rojọ́. Wọ́n ń rojọ́ ẹnu mímú, wọ́n ń rojọ́ kọ́rọ̀ lè dùn, àwọn ń rojọ́ pé àgbà ni wá, àgbà mọ́ tún nǹkan ṣe ni, àlàáfíà là ń wá. Torí wípé ìgbésẹ̀ tí àwọn Òkúta-Agídí ti kọ́kọ́ gbé pé wọ́n lọ sódò yẹn lọ disturb àwọn ìyá tó ń ṣọ̀ṣun yẹn, àwọn gan ti kọ́kọ́ ṣẹ̀ sófin. Àwọn náà ti kọ́kọ́ ṣẹ̀ sí òfin tó gbé tá a gbé orílẹ̀-èdè Nàìjíríà lé lórí tá a fi operate. Àwọn náà ti kọ́kọ́ ṣẹ̀ sí òfin yẹn. Ṣùgbọ́n torí wípé àwọn oníṣẹ̀ṣe já lálàáfíà, wọn ò sú wọn ń gbà yẹn, wọ́n ignore, wọ́n gbójú. Commissioner pè wọ́n pé ẹja bá yín parí ẹ̀, wọ́n attend, wọ́n allow peace, wọ́n tọwọ́ bọ̀wé, kálukú ló ń lo ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá jẹ́ ìdàkejì ń sìn. Ìgbà yẹn la wá mọ̀ pé òfin wà. Ibẹ̀ lọ̀rọ̀ yẹn ti jáde pé àwọn apá abitérò bá pọ̀ sí, tí wọ́n lẹ́nu, tí wọ́n lówó, àwọn yẹn ni wọ́n ń jàǹfààní òfin. Àwọn tí ò bá ti lérò lẹ́yìn, tí wọn ò léèyàn, tí wọn ò sì lówó, àwọn yẹn ni wọ́n ń jìyà òfin. Irú ẹ̀ nìyà tí ìyá Ọlọ́sùn fẹ́ jẹ báyìí. Irú ìyà yẹn ni ìyá Ọlọ́sùn ló fẹ́ jẹ báyìí. Ẹ share fídíò yìí torí Ọlọ́run. Gbogbo èèyàn tí ò ní jẹ̀yà ìmọ̀dí, gbogbo èèyàn tí ò ní rí wàhálà lóṣù tuntun tá a wà yìí, ẹ jọ̀ọ́ mo tiẹ̀ ń bẹ̀bẹ̀ ní báyìí. Ẹ share ìdá ẹni tí mo tiẹ̀ wá ń sọ yìí mọ́ ọpọlọ wá, ìdá kò tiẹ̀ wá mọ́ ọpọlọ wá. Ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí. Now wọ́n ti ní àwọn fẹ́ gbé wọn lọ ilé ẹjọ́. In fact, tí n bá wo aago báyìí, ó yẹ kán ti wà ní ilé ẹjọ́ báyìí nísìn. Tí n bá wojú aago, ó yẹ kán ti wà ní ilé ẹjọ́ 9:54. Aago 10 náà ni wọ́n máa lọ sí ilé ẹjọ́. So wọ́n dẹ̀ ní probably tán bá dé ilé ẹjọ́, adájọ́ sọ fún wọn náà ni pé kán lọ bẹ̀bẹ̀, àbí wọ́n sì ti ní àwọn ò nìkan ṣe fídíò oríṣiríṣi. Wọ́n láwọn lè nìkan ṣe fídíò bíi 10 sógún kí wọ́n ṣàfihàn bẹ̀bẹ̀. Lánàá kémi tó lọ sùn, mo wà lára àwọn èèyàn tó ti pe àwọn tó súnmọ́ ìyá Ọlọ́sùn pé ẹ sọ fún ìyá Ọlọ́sùn pé tán bá ti ní kó bẹ̀bẹ̀, ẹ ní kó bẹ̀bẹ̀, kò sí problem. Àwọn oníṣẹ̀ṣe ń sìn àti kẹ́kọ̀ọ́ báyìí pé tẹ́ mọ̀ pé tẹ́lẹ̀ irú èèyàn ò mọ̀ pé irú ẹ̀ lè wáyé. So kò sẹ́ni tó máa ń rò pé kóun mú evidence pamọ́, àti pé èèyàn bá help wá sọ́dọ̀ mi, ṣé priority mi ni pé kí n máa mú evidence ẹ̀ lẹ̀, àbí priority mi ni pé kí n bá wá solution sí nǹkan tó bá wá? Irú ìyà èlé mú evidence kalẹ̀ yẹn nìyá Ọlọ́sùn ni ó fẹ́ jẹ báyìí. Now ẹ wá jẹ́ n tẹ̀síwájú. Mo wá rí fídíò kan ibi tí mo ti sọ pé àwọn tó máa ń da ìlú rú nínú àwọn ẹlẹ́sìn Islam pé kì í ṣe pé wọ́n máa ń dá ṣe, wọ́n máa ń lẹ́ni lẹ́yìn. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn nítumọ̀ ń sìn. Ẹ jẹ́ n fi fídíò kan hàn yín. Ẹ wo fídíò yìí. Ọ̀pọ̀ wá jẹ̀bi ẹnìkan kan wò kún àdébẹ̀ o. Nígbà àwọn lọ tẹ́lẹ̀ mi lọ, èmi àtọ́lọ́jẹ wa wọ́n ti lọ tán. Àwọn Òkúta-Agídí àrùpá àtàwọn ọmọ bẹ̀ bí wọ́n ti lọ. Kálukó sì dúró. Ṣé ẹ ń wo fídíò yìí? Buhari ọmọ Musa nìyẹn o. Ẹ máa gbọ́, ó fẹ́ sọ̀rọ̀ kan, ó sọ̀rọ̀ kan tó tí mo fẹ́ kẹ́ ẹ mú o. Ẹ máa gbọ́ o. Ṣé gbọ́? Òkúta-Agídí tòní wá jogún ẹ̀. Gbogbo tó bá ti rí tí ó pa Islam la àwọn ti débẹ̀. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ o. Buhari ọmọ Musa nìyẹn o. Lẹ́yìn tó jẹ́ pé ok, mò ń bọ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ọlọ́pàá dáadáa ilẹ̀ mọ́kànnù bó ti tóun kì í ṣe pé gbogbo wọn èyí kì í ṣe mùsùlùmí mẹ́mẹ́ àmọ́ wọn ò gbégbé gbọ́ ọ̀kẹ́ sí tàǹdẹ̀ rí. Wọ́n fi Mẹ́kà ṣe example. Islam ló sì pilẹ̀ gbogbo ayé. Eléyìí tún ní Islam ló pilẹ̀ gbogbo ayé. Ìrankíran
ìsìlámù ni gbogbo àwọn tó bí lọ́mọ kí ló bá wọn sọ ìsìlámù. Ìlọrin Yorùbá. Àpòmọ́lẹ́sìn mi. ẹ mọ̀ gbọ́n tí Buhari fẹ́ sọ next yẹn o ó fẹ́ sọ̀rọ̀ pé lórí Ìlọrin pé Yorùbá. ẹ lọ gbogbo òru láyé Ìlọrin nìkan ló lóko méjì òde púrè òde Yorùbá nù púrè Haúsá ìta gómà ìta Yorùbá gómà Haúsá ọ̀rọ̀ gbòmìnira abẹ́rẹ́ ẹlòmíì kọ́dà kìí fẹ́ wéwu Islam kọ́rọ́ gbùrùmọ́ ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ Islam ní ẹ̀fẹ́ ká máa jẹun Islam. ẹ wá lọ ọ̀lú tẹ́ ẹ ti lè bó kọ méjì tí ń dáko yìí àgbẹ̀ngbà náà Yorùbá àwọn èsàrà yín mú ìbọn nǹkan ní oníkéwú bọ́rọ̀ ti jẹun láti kéwú jẹun wọ́n tán káti fẹsẹ̀ jẹun. káwá wa gbádùn. bọ́bá ti di iṣẹ́ káti kó jòkó kárí. Òkúta-Agídí nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn ọmọ kéwú kọ́dà. ṣe ti gbọ́ ibi tí mò ń lọ gangan nìyẹn. Buhari ọmọ Musa lè rí yẹn ibi tí mò ń lọ gangan nìyẹn o Buhari ọmọ Musa lè rí yẹn ó ní ibi tí mo ọ̀rọ̀ tẹ́mi fẹ́ múnú ọ̀rọ̀ ẹ̀ gangan rèé ó ní àwọn kan tí wọ́n bá sọ lọ sọ́bọ̀ wọ́n wá sọ pé Ìlọrin pé ara Yorùbá ni ó wá ní Ìlọrin nìkan ní ìlú tó ń bẹ ní Nàìjíríà tó máa ń ní orúkọ méjì bíi Ìta Gómọ̀ Ìta yẹn Yorùbá àbí Gómọ̀ yẹn Haúsá ẹni tó ń sọ̀rọ̀ yìí Buhari ọmọ Musa tó ń sọ̀rọ̀ yìí èmi lè fi gbogbo ẹnu sọ ilẹ̀ Yorùbá ló ti pa 95% owó tó sọ dèèyàn tó bá wá ní kò rí bẹ́ẹ̀ kán máa mú àwọn wáàsí ìta gbangba tí wọ́n pè wọ́n sí tí ìṣe páwọn náà organize bóyá àwọn èèyàn ń ṣènáwó wọ́n pè wọ́n àbí Ramadan lọ lọ́wọ́ wọ́n pè wọ́n kí wọ́n lọ mọ̀ kó àwọn késẹ̀ tí ń jáde ká ka iye tí wọ́n ṣe nílọrin fúnra ẹ̀ ká wá ka iye tí wọ́n ṣe ń Ìbàdàn Èkó Òṣogbo Oǹdó Èkìtì ká wá ka iye tí wọ́n ṣe. ẹ̀yin tó jẹ́ pé ká tiẹ̀ wá gbà pé Yorùbá yìí ṣèlú Yorùbá ká sọ pé lọrin ká sọ pé ẹ̀yin sọ pé kì í ṣèlú Yorùbá ká gbà fún yín bẹ́ẹ̀ right gbogbo ohun tó sọ yín dèèyàn láyé ilẹ̀ Yorùbá yìí pé ẹ kọ́lé ẹ ra mọ́tò ẹ jẹ́ èèyàn ẹ̀yin náà lè rán ọmọ lọ iléèwé tó dáa ilẹ̀ Yorùbá lẹ ti make owó yẹn níbi kan pè yín sí wáàsí ìta bí kan mọ̀ ṣènáwó kan pè yín sí wáàsí kan fún yín lówó kẹtù pawó lóde and so on and so forth bẹ́ẹ̀ ṣe pawó tẹ́ ẹ ṣe dèèyàn nìyẹn that's number one. Number two tí mo fẹ́ fàyọ́nu fídíò yẹn ni pé wọ́n wá ní bàbá Òkúta-Agídí àná bóun ṣe máa ń ṣe nu pé tó bá ti rí bí anything tó fẹ́ pa ìsìláàmù lára òun máa lọ bẹ́ǹtì ẹni ẹjọ́ ṣé ní tí àwọn ọlọ́sùn ń ṣe lódò só pa ìsìláàmù lára ni kí ló dé ta tọrọ ẹ̀sìn wá ba gbogbo nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́ báyìí òun náà wá ní ó wá ń dùn ó wá ń sọ pé ó dùn òun pé Òkúta-Agídí nìkan ló dìde pa òun ò lọ that means pé kálò náà ní chance irú Buhari ọmọ Musa yẹn náà ti dìde á ti lọ. mo dẹ̀ rántí o mo rántí bí ẹ ṣe lọ́mọ ń ṣe wáàsí táwọn ọmọ táwa máa ń da wáàsí yín rú tẹ́ ẹ mọ̀ complain tẹ́ ẹ mọ̀ sọ pé àwáàsí là ń ṣe kí ló dé tẹ́ ń bá wa jà ọ̀rọ̀ Ọlọ́run là ń ṣe ń bì àṣẹ kinní kan táwọn ọmọ táwọn àdáwà sí orí tẹ́ ẹ mọ̀ complain tó máa ń dùn yín tó máa ń ka yín lára ẹ̀yin yẹn lẹ wà lára àwọn èèyàn tó wá ń sọ ń sìn pé ó dùn yín pé ẹ̀yin ò dìde pé kẹ́yìn tó dé bẹ́ẹ̀ wọ́n ti lọ that means pé nǹkan tó Òkúta-Agídí ṣe yẹn ó dùn mọ́ yín nú dáadáa ó máa ṣe o ẹ̀ẹ́dẹ̀rù ọjọ́ alẹ́ yín ẹ̀ẹ́dẹ̀rù wípé bẹ́yìn tí ẹ̀ bá ti ẹ̀rù pẹ́ ti ń dàgbà pé ẹ̀ lè pẹ́ lọ àbí ẹ̀ ṣe irú tàwọn ọmọ tẹ̀ ń bí táwọn sì ní táìmù tó pọ̀ lórílẹ̀‐èdè ayé yìí. ẹ̀sìn nígbà tá a wà ń kékeré kì í ṣe bá a ṣe rí mùsùlùmí nígbà tá a wà kéré kì í ṣe bọ́n ṣe ń ṣeré ó yà mí lẹ́nu what it has become because nígbà tá a kéré ẹ gbọ̀kan ló ń jẹ sàárà kí náà ń pè ń sàárà ẹ lọ mọ́sálásí wọ́n kó ẹ̀wà oyin ìrèké àádùn wọ́n kó gbogbo ẹ̀ sí mọ́sálásí á wà á lọ ọbẹ̀ ò bá jẹ́ kristẹni ò bá jò ń ṣẹ̀ṣe ohun tó rí o jẹ́ ẹ wà á dà lọ mọ́sálásí ẹ lọ jẹ sàárà. bẹ́ẹ̀ náà ni táwọn oníjésù náà bá ń ṣe sọjí àbí tán bá ń ṣe nǹkan kan tán bá ti lè ń pín nǹkan tẹnu ń jẹ gbogbo ọmọ ni ó lọ ọbẹ̀ lọ kópa. bẹ́lẹ́gún bá ń kọjá lọ lójúde
mùsùlùmí, àwọn ọmọ mùsùlùmí náà ó darapọ̀ mọ́ àwọn ọmọ eléégún tán jọ mọ́ ṣe hey tí ò sì sí wàhálà. ó dẹ̀ tiẹ̀ wá gbọ́ná tẹ́ bá tiẹ̀ wá sọ pé ẹ̀ kì í ṣẹlẹ́bọ, tẹ́ bá sọ pé ẹ̀ kì í ṣẹlẹ́bọ, ẹ jọ kí náà ń pè ní ẹbọ gan? Kéèyàn ṣe nǹkan kan láti bọ nǹkan kan, àbí náà ń pè ní ẹbọ? Tí n bá fẹ́ rúbọ ẹnu mi nìsín, ń lọ ra oúnjẹ ń jẹ sẹ́nu, mo ti rúbọ ẹnu nù. Àbí tí n bá fẹ́ rúbọ ara, kí n dàṣírí ara, ń ràn irú aṣọ tí mo wọ̀ yìí, ẹbọ ara rèé, torí pé mo dàṣírí bo ara mi, right? Ẹ jọ ẹran iléyá tẹ̀ ń pa lọ́dọọdún, kí nìyẹn signify? Ẹ share fídíò ìtẹ́ bá rò pé mò ń mọ́pọlọ wá. Èmi ò wá bí láti wá jà, mi ò wá bí láti wá, because nǹkan tó wà nílẹ̀ Nàìjíríà ń sìn ó kọjá kéèyàn gbé ẹ̀sìn sórí. Èmi rò pé níbi tọ́rọ̀ dé dúró Nàìjíríà ń sìn ó yẹ ká jọ fọwọ́sowọ́pọ̀ káwo bí ìlú ṣe máa dáa ni. Mi ò rò pé ibi tá a dé yìí ó yẹ ká jẹ́ kí ẹ̀sìn máa distract wa. Ẹran àgbò tọ́lọ̀ ń pa lọ́ranyàn, àbí tá ẹ sọ pé àlùkùránì sọ pé Ọlọ́run pa lọ́ranyàn pé kẹ́ ẹ máa pa ní gbogbo iléyá, kí ló túmọ̀ sí? Ẹ tún sọ pé téèyàn bá àwọn ẹ tún láwọn ẹran kan ò wọlé yá, bẹ́ẹ̀ dẹ̀ nínà téèyàn ò bá rúbọ wọ́n lè sọ fún ẹ pé kinní kan funfun báláwú ni kò fi rúbọ, kinní kan tó dúdú mú tí ò lábà wọn kankan ni kò fi rúbọ. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹran léyá tẹ̀ ń pa yẹn, bẹ́ẹ̀ ìrúbọ kan tó jù yẹn lọ sí. Àbí kí ni ìyàtọ̀ ẹni tó pa ẹran léyá tó fi bọ Ọlọ́run ẹ̀ pé bọ́lọ̀ ń ṣe pa láṣẹ rèé, àtẹni tó pa ajá sídìí Ògún tó sọ fún yín pé n tí òun gbàgbọ́ ń tòun rèé? Kí ni ìyàtọ̀? Ẹ̀yin pàgbò, òun pajá. Ẹ̀yin pa àgbò, òun pa ajá. Ẹ jọ kí ni ìyàtọ̀? Ẹ̀yin ó ṣàdúà, òun ò wúre. Bẹ́ẹ̀ ṣe nílé àdúà tí kálukú mùsùlùmí nílé àdúà ńlé ẹ̀ tí yóò rọra tẹ ẹni sí apá ibìkan báyìí tí ó kọjú sí ibìkan, kàbá tẹ̀ ń kọjú sí yẹn àtẹni tó lọ ń forí balẹ̀ fún èṣù, kí ni ìyàtọ̀? Kí ló tẹ kọjú sí kàbá? Tẹ bá fẹ́ kírun ẹ sọ pé ibìkan lèèyàn gbọ́dọ̀ kọjú sí as kàbá. Ibi ni kàbá. Kàbá yẹn ṣé ibi kàbá yẹn lọ́lọ́run ń gbé? Tí kì bá ṣe bẹ̀ lọ́lọ́run ń gbé, that means pé tó bá jẹ́ pé bẹ̀ lẹ kọjú sí tẹ fi ń ṣe báyìí, tẹ fi ń kírun, ẹ̀ ń forí balẹ̀ fún nǹkan kan nìyẹn. Kí wá ní ìyàtọ̀ ẹni tó lọ ìdí Ògún, tó lọ bọ Ògún, tó forí balẹ̀ fógún, àtẹni tó kọjú sí kàbá? Kàbá yẹn kí ló wà ní kàbá? Kí ni wọ́n gbé sí kàbá tá à ń kọjú sí kírun yẹn? Kí ló wà ń bẹ̀? Tí ọ̀rọ̀ mi bá mọ́pọlọ wá, ẹ share ẹ̀. Èmi kàn ronú, mo ro àròjinlẹ̀ àwọn nǹkan kan lóru mọ́júmọ́ pé àwọn èèyàn yìí sọ pé àwọn ò ṣẹbọ, síbẹ̀ wọ́n ń pa iléyá lọ́dọọdún. Ìrúbọ ọdọọdún mùsùlùmí òun ni ẹran léyá tí wọ́n ń pa. Ẹ gbọ́ pé tán bá ti lọ fẹ́ràn jà tí ìwọ ẹ̀ bá ti fi lè kán, wọ́n ní ò wọlé yá. Ẹlòmíì bó bá ṣe lówó sílẹ̀ bọ́ rẹ̀ ó ṣe pọ̀ sí, torí ẹlòmíì nù yín òun ó pamọ́, ẹlòmíì ń para kúnmí, ẹlòmíì lè pẹ́sìn. Bẹ́ẹ̀ náà ni kìrìsìtẹ́nì, wọn aláwọn ń celebrate ìbí Jésù which is Christmas. Ẹni tí ó pa adìyẹ, ẹni tí ó pẹran, ẹni tí ó pa màálù, ẹni tí ó pa mìsòrò, ẹbọ náà nìyẹn. Ní ṣọ́ọ̀ṣì wọ́n sọ pé àwọn ń rú ẹbọ ọpẹ́. Kí lẹ bọ ọpẹ́? À ń dúpẹ́, like nǹkan tó ń sọ ni pé à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tó ti ṣe, là ń dúpẹ́ lé lórí. Kí ló wá dé tá a jẹ́ kí ẹ̀sìn
kó bo ọmọlúàbí wa mọ́lẹ̀? Kí ló dé tá a fàyè gba ẹ̀sìn láti borí ìjọmọnìyàn wa láyé? Àbí? But èmi ti sọ, àwọn oníṣẹ̀ṣe náà ti, tó bá jẹ́ pé èmi láǹfààní ńlọrin, tí ìyá Ọlọ́ṣun bá ti bọ́ ń bẹ̀ tán, àsìkò yẹ kó tó káwọn oníṣẹ̀ṣe náà wá lọ sú àwọn mùsùlùmí. Àbí fídíò bí tán ṣá ti lọ disturb àwọn tó ń ṣọ̀ṣun ṣáṣì wà ń bẹ̀? Àbí? Number one, fídíò bí tó Òkúta-Agídí ti lọ disturb àwọn bàbá tó tún padà lọ sódò ìyẹn náà ṣì wà ń bẹ̀. Number two, méjèèjì yẹn náà, ẹ̀yin tẹ́ jó níṣẹ̀ṣe ńlọrin, ẹ̀yin náà kó jọ kẹ́ lọ sú wọn báyìí. Èèyàn kò sígbà téèyàn lè sú èèyàn, kì í pẹ́. Òkè ọlọ́pàá ti dá sí, wọ́n ti yanjú ẹ̀. Irọ́, ẹ sọ pé nǹkan tọ́lọ́pàá yanjú yẹn ò tẹ́yìn lọ́rùn, ẹ̀yin náà wá páàkì ìwé jọ báyìí, ẹ lọ sú àwọn mùsùlùmí ní Ìlọrin, most especially àwọn Òkúta-Agídí, ẹ lọ sú wọn fún public assault. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe, tẹ́ ẹ jẹ́ lọ́ọ̀yà, ẹ dìde báyìí on behalf of àwọn mùsùlùmí, àwọn oníṣẹ̀ṣe ní Ìlọrin, ẹ lọ sú àwọn mùsùlùmí tí wọ́n lọ disturb àwọn Ọlọ́ṣun lódò. Ẹ̀yin náà lọ kówé jọ fún wọn fún public assault. Ẹ lọ sú wọn. Tẹ́ bá dẹ̀ sú wọn pẹ̀lú fídíò tó wà níbi tán ti lọ disturb àwọn ìyá Ọlọ́ṣun yẹn lódò, méjì ni ó ṣẹlẹ̀. Ìdá kan san owó, tàbí kẹ́yìn náà padà ṣapology video pé àìtọrọ àforíjì pé lọ disturb àwọn Ọlọ́ṣun níbi tán ti ń ṣe ẹ̀sìn wọn. Torí pé freedom of worship ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Orílẹ̀‐èdè bí Ìlọrin náà, ìlú bí Ìlọrin náà làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ti lè máa ṣẹlẹ̀. Torí ẹni tó kàwé ò pọ̀ ńbẹ̀, kéwú ni wọ́n ké. Irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ l'Ékòó, kò lè ṣẹlẹ̀ Saudi Arabia tẹ́yìn ń sọ yẹn. Saudi Arabia gbogbo wa la mọ̀. Ẹni tó bá wà ní Saudi Arabia tí kì í ṣẹlẹ́sìn mùsùlùmí, ó kò wọ́pọ̀. Kò wọ́pọ̀. Ìlú wọn èsì ìṣèlú tó fún yín ní freedom of worship, no. Ìtẹ́n tí Buhari ọmọ Musa sọ yẹn, àsọdùn láti fi gba yìí ni. Saudi Arabia ìṣèlú tó fún, tí ó ń gba ẹlẹ́sìn méjì láàyè. Òfin tiwọn, òfin ṣẹ̀ríà, orí ṣẹ̀ríà làwọn ń operate lé lórí. But Nigeria, criminal code làwa ń lò, àwa ń lo constitution gangan ní Nigeria fi operate. So fún díẹ̀ yìí, ó yàtọ̀ síra wọn gédégédé, ó dẹ̀ jìnnà síra wọn gan. Ṣùgbọ́n ṣe ni láàánú, ó dẹ̀ bani lọ́kàn jẹ́ wípé nílùú tó lọ́ba, tó níjòyè, irú àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀. Mo rí àfáà kan náà láàárọ̀ yìí tó jáde tó ní káwọn oníṣẹ̀ṣe bẹ̀rẹ̀ sí ní publish orúkọ àwọn àfáà tó bá máa ń wá sọ́dọ̀ wọn. Ẹ mọ̀ dìde irú ẹni bẹ́ẹ̀ fi lè jáde kó confidence sọ̀rọ̀, ó ti mọ̀ pé ò lè sí. Torí pé kò sẹ́ni tó ronú irú ọjọ́ òní. So kò sẹ́ni tó rò pé irú ọjọ́ òní lè wáyé débi tẹ́nìkan ó ti rìkọ́ọ̀dù fídíò pamọ́ síbì kan táwa fi jáde nísìnyí táwọn dárúkọ. Kò sí. Kò sí náà. Ó dàbí kẹ́ni káwọn ìyá alékúlẹ́jà wà mọ̀ dákọ̀ àwọn àfáà tí ń ra nǹkan lọ́dọ̀ wọn. Mélòó náà fẹ́ rántí mọ́? Kò sákọọ́lẹ̀. Torí pé kò sẹ́ni tó rántí pé irú ọdún tá a wà yìí, irú àsìkò yìí máa wáyé. So torí pé ń bá mọjọ́ wò ló mọjọ́ kú. So kò sẹ́ni tó mọ̀ pé irú àsìkò yìí máa wáyé. Níwọ̀n ìgbà téèyàn bá dẹ̀ ti mọ̀ pé irú àsìkò yìí máa wáyé, n tó kàn náà ni pé kéèyàn rárá dákẹ́ kó máa wòran. Ṣùgbọ́n n tèmi gbàgbọ́ ni pé bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan ń lò tó bá a. Ìyẹn sọ pé Islam la fi dá gbogbo ayé. Ọlọ́ ọ̀rọ̀ tó wó màmá dálẹ̀ báyìí ọlọ́ọ̀bà. Owó lẹ rí yẹn o. Gbogbo èyí tẹ́rí tó ń sọ yẹn, ọ̀rọ̀ owó ló fà o. Wọ́n mọ òótọ́ o. Bọ̀ owó tówó bá ti wà involve, kódà kó jọ ọmọ ìyá méjì lọ́rọ̀ owó kàn, bí ó ṣe máa rí náà rè. Bó ṣe máa rí náà rè. Ọ̀pọ̀lọpọ̀ wọn
Saudi Arabia ń sponsor wọn fún gbogbo nǹkan ṣe yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn mú rìpọ́ọ̀tù lọ fún Saudi Arabia, ọ̀pọ̀lọpọ̀ wọn mú rìpọ́ọ̀tù lọ fún Iran pé we are the ones doing this. Mo ti mọ̀ yẹn ọjọ́ tiẹ̀ ti pẹ́ látàrí ìgbà tán ti máa ń gbẹ́ kànga kiri àdúgbò tán máa hàn kéwú sí lára. Bàbá kan wà ní tó máa ń ṣe ni pé ó máa ń kọ́ mọ́ṣáláṣí kiri, kì í sì kọ́ mọ́ṣáláṣí kéékèèké, àwọn mọ́ṣáláṣí ńláńlá tí ó lo àwọn nǹkan ìgbàlódé. Gẹ́gẹ́ bí oníròyìn mo wá wò pé ẹni tí ń ná dúró owó ìsórí mọ́ṣáláṣí kí a ló dé, ẹ̀ṣẹ̀ kí ló ṣe Ọlọ́run tó ń fẹ́ dáríjì tó bẹ́ẹ̀? Àbírú ogun wo ló ní tó fi mọ́ṣáláṣí kíkọ́ ńláńlá báyìí tí fi ń bẹ̀ lọ́n? Àwa wádìí, wọ́n wá ní àwọn ọmọ ẹ̀ tán wà lábẹ́ ẹ̀ náà mú páàsì ẹ̀ lẹ̀ pé kì í ṣowó wọn náà ń lò, pé àwọn sponsor kan wà láti Saudi Arabia ní táwọn ń bèsì lé lórí nìyẹn. Tí wọ́n bá ti rẹ́dì pé ó fẹ́ mọ tàn Islam kiri, àwọn yẹn rẹ́dì àti mọ blow ẹ̀ fún ẹ. Máa yan òṣìṣẹ́ kankan ju kó tó bá ti lọ Saudi báyìí, adé wà kọ́ mosque ládùúgbò kan, òun nìkan lè kọ́ mosque bíi 5. Wọ́n wá kọrúkọ ẹ̀ síbẹ̀ kíníkan Saudi Arabia kíníkan. So irú ẹ̀ lẹ̀ rí tó ń ṣẹlẹ̀ káàkiri lónìí. Ọ̀rọ̀ tówó bá ti wọ̀ bó ṣe máa ń rí rèé. Tó bá ìdí pé àwọn kan ti wà ń kọ́nà bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ olóṣèlú náà ni. Tó olóṣèlú kan bá ti ń sponsor ẹnìkan tó ń gbowó ńláńlá fún ẹ̀rí àtolóṣèlú ń ṣe dá o àti òṣè dá o, yóò sàmọ̀ defend yẹn. Odìjọ́ tààrin wọn bá tún bàjẹ́ tí òrówó yẹn gbà mọ́ kó tó padà lẹ́yìn irú ẹ̀ níbẹ̀. So fún díẹ̀ yìí ẹ̀yin mùsùlùmí tẹ́ sọ pé ẹ̀ ìṣẹ̀lẹ̀ bọ, èmi ò gbàgbọ́ o. Níwọ̀n ìgbà tẹ́ bá ṣe ń pẹran léyá, ẹbọ ni o. Ẹbọ lẹbọ ń jẹ́ o. Tán bá ní ẹ divine sacrifice can only be defined as anything tó ní ṣe pẹ̀lú pé bóyá ẹ tẹ̀jẹ̀ ẹ lẹ̀, ẹ pa adìẹ, ẹ pa ẹran, ẹ pa ajá, ẹ pa òbúkọ, ẹbọ lẹbọ ń jẹ́. But we are not ready for that discussion. Èmi mọ̀ pé àsìkò ń bọ̀. Ẹ rí wípé bí àwọn old generation yẹn ṣe ń ṣe Islam kọ́ ni àwọn new generation ṣe ń ṣe. Mi ò lè sọ lọ́rin o. Ẹ rí wípé the moment táwọn new generations yìí ti ń lọ sí school tójú wọn ti ń là, ẹ rí pé ọwọ́ táwọn fi ń mu ó yàtọ̀ sọ́wọ́ táwọn bàbá yẹn fi ń mu. Torí pé education ó máa ń la ojú èèyàn. Á jẹ́ kó gbọ́ ìtàn tó gbọ́ rí, á jẹ́ kó gbọ́ àwọn history tó ti kọjá tán ti fọwọ́ bò mọ́lẹ̀. Education education á ṣe àyípadà òye ẹ̀dá. But téèyàn ò bá ti ní education, ibi tó mọ̀mọ́ náà ló mọ̀ ṣe mọ́, torí pé ibi tó mọ̀mọ́ nìyẹn, and you cannot be blamed for it. Àwọn tó kàwé náà àwọn mùsùlùmí ló jíńjà Òkúta-Agídí pé kó lọ sú ìyá Ọlọ́sùn. Òkúta-Agídí on his own kò lè ronú pé òun fẹ́ sú ìyá yẹn. Yeah. Àwọn ìyá Ọlọ́sùn tán lọ lékòó lódò, àwọn náà kàwé ni ò jẹ́ kán ronú pé àwọn fẹ́ gbégbésẹ̀ akin lẹ́yìn ìgbà tán wálé àwọn lódò. Àwọn tó wá kàwé inú àwọn ń ṣẹ̀ṣe, àwọn yẹn ọjà àwọn tó jẹ́ pé wọ́n á wò pé kò nítumọ̀, ẹ fi wọ́n lẹ̀, just let it go, let it fly. Tó ní ṣe pẹ̀lú ohun tí a fi ń ra ẹ̀mí padà, kò kì í ṣe rẹ̀mí padà all the time. Ẹbọ nígbà míì kò nílò pẹ̀lú ohun tá a fi ń rẹ̀mí padà. Èèyàn lè rúbọ lórí ohunkóhun, wọn á máa rúbọ lórí iṣẹ́, máa rúbọ lórí ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But tẹ́ bá wo títọ̀dọ̀ wọn yẹn, òkè tí kì í bá ṣẹbọ, Ọlọ́run pàṣẹ fún ẹ pé kó lọ fi ọmọ kan ṣoṣo tó bí rúbọ fóun Ọlọ́run. Bó ṣe sọ nìyẹn náà. Àwọn Kristẹni náà máa ń rúbọ tẹ́lẹ̀ lórí pẹpẹ. Bá ti wọ́n á ní ẹbọ sísun, wọ́n á ní ẹkọ ẹbọ wá sórí pẹpẹ. Bọ̀ ní lẹ́yìn ìgbà tí Jésù kú nínú New Testament, ó ní gbogbo ẹbọ òun ti cancel ẹ̀ pé ẹ̀jẹ̀ òun tóun ti ta sílẹ̀ lórí igi àgbélébú yẹn
òun ti fi rú òun ìyẹn ló jẹ́ general ẹbọ ni kìrìsìtẹ́nì ò ṣe kí ń jẹ nǹkan ẹlẹ́jẹ̀ lásìkò ọdún àjíǹde láti fi ṣe àpọ́nlé fún ẹni tó ti ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ lórí igi àgbélébú. Bọ̀ lọ́dọ̀ tàwọn mùsùlùmí èèyàn sọ pé ẹ lọ fọmọ kan ṣoṣo tó o ní lọ fún fèmí, mo fẹ́ kó o fèmí Ọlọ́run bí ìrúbọ bí sacrifice bó ṣe wà ń bẹ́ẹ̀ nìyẹn náà. Ó wá mú débi tó ti fẹ́ pa ọmọ yẹn, Ọlọ́run wá sọ fún pé òun fi dán gbàgbọ́ ẹ̀ wò ni àbí kó wo ẹ̀yìn yóò rí àgbò ńlá kan ń bẹ̀, àgbò yẹn ni kó pa fóun Ọlọ́run. That means pé Ọlọ́run ò kọ ẹbọ. That means pé Ọlọ́run náà Ọlọ́run láìkì ẹrú bọ sóhun. Wọ́n á ní lásìkò tán bá nínú àwọn ti kìrìsìtẹ́nì báwọn ṣe ṣàlàyé, àsìkò tó bá ń rú ẹbọ lọ́wọ́ èéfín yẹn tó gòkè lọ sọ́dọ̀ Ọlọ́run, wọ́n á ní èéfín ẹbọ òórùn yẹn ló gòkè lọ sọ́dọ̀ Ọlọ́run. Lọ́lọ́run gbóòórùn pé wọ́n á wá máa ṣàdúrà nídìí ẹ̀. Wọ́n bílíf pé èéfín ẹbọ yẹn ló máa gbé àdúrà yẹn gòkè lọ sọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ mùsùlùmí ṣe rí. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ mùsùlùmí ṣe rí. Ẹ rí i pé àsìkò kan náà ni gbogbo wọn máa ń pẹran. Àbí lẹ́yìn tó bá ti kí ìdì tán tó bá ti padà sílé, àsìkò kan náà tó bá jẹ́ aago 10 náà fẹ́ pa, aago 10 ń kálukú tọ̀ bẹ́ẹ̀ yẹn bọ̀lẹ̀. Ẹbọ nìyẹn. That's ẹbọ now. Àbí iṣẹ́ bọ́ kan jù yẹn lọ ni. Ẹ wà lọ́lọ́run ò fẹ́ bọ ẹ̀dẹ̀ ń paléyà. Táwa là ń tàn ni mo ṣe sọ pé àwa là ń fẹ̀sìn dára wa láàmú. Ọlọ́run ò kí ẹ̀ ń pa ẹ̀sìn. Kọ́tọ́ lọ ń kí ẹ̀ ń pa ní ìfẹ́. Kó o ní méjì lọ́wọ́, kó fẹ́ tí ò ní kankan lẹ́yọ kan kẹjọ wà. Kó o ní 10 lọ́wọ́, kó o wá ará àdúgbò ẹ pé ta ni ò ní kankan kí lèmi fẹ́ fi adúrú 10 ṣe, kó o pín fún wọn kí kálukú náà mú nǹkan sẹ́nu. Ìfẹ́ ntọ́lọ́ ń fẹ́ nìyẹn. Ntọ́lọ́ ń fẹ́ dẹ̀ mọ̀. Alufulani sọ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin àfà tẹ́ mọ́ ń lọ ra adékulẹ̀jà ó wá sọ nǹkan kan, ó ní ẹ lè ṣàgbo fún ìwòsàn. Kò yẹ kẹ́ ẹ ṣàgbo náà, ṣàgbo tún wà ní Àlùkùránì ni. Kò yẹ kẹ́ ẹ ṣàgbo, and àgbo tẹ́ fẹ́ ṣe yẹn tá ń kọ yín. Kíní kan wà tó ń pè ní tradomedical treatment. Àwọn trado àwọn náà ń lo àgbo láti fi ṣèwòsàn. Tradomedical Alufulani láàárọ̀ yìí ó ní ẹyẹ sóògùn ẹ lè ṣe àgbo, kẹ́ mú àgbo, èèyàn lè sóríṣiríṣi àgbo fún ìlera ara èèyàn àbí. But àgbo yẹn ṣénu Quran náà ti kọ́ wa lágbo ṣíṣe. Ṣànábì kọ́ wa lágbo. Ṣànábì kọ́ wa lágbo. Tradomedical treatment lágbo. Just like bí oògùn òyìnbó medicine bó ṣe jẹ́ ètò ìwòsàn míì on its own, bẹ́ẹ̀ làgbo jẹ́ trado. Àwọn trado tó ń bá ní kí ni wọ́n coin, ibo náà ti coin tradomedical jáde. Traditional medicine. Kí wá náà ń pè ní traditional ní Yorùbá? Ìṣẹ̀ṣe. Share fídíò yìí bóyá mi ò make sense àbí torí pé mi ò lè pariwo. Afternoon duty mo wà, màá lọ kàròyìn tí bá dẹ̀ ti stress voice yìí ń sìn ó máa tẹ̀lé lórí rédíò. Mi dẹ̀ gbogbo rédíò yẹn dẹ̀ rí priority tèmi ni, kò gbọ́dọ̀ affect. That's my career, that's my professionalism, that's my profession. Nígbà tálí Fúlàní sọ láàárọ̀ pé èèyàn lè ṣàgbo, ọba jẹ́ mùsùlùmí ó lè ṣàgbo. Àgbo yẹn ṣànábì ló kọ́. Ẹ lọ wo ìpele àgbo ṣíṣe. Tó bá ṣàgbo nísìn, oya tó bá fọ pé fẹ́ ṣàgbo bà, wọ́n ní ẹ jẹ́wé tíì, ẹ mú ọsàn wẹ́rẹ́, ẹ dànù kẹ́tù, ẹ sì ẹjọ́ jiná kẹ́ mọ́ yọ ọmọ àbí bẹ́ẹ̀ kọ́. Ṣálùkùránì ló kọ́ wa bẹ́ẹ̀ pé ká lọ já ewé tíì. Àwọn traditional practitioners àwọn ni wọ́n kọ́ọ̀yàn lágbo ṣíṣe. Náà fi pè ní tradomedical treatment, ìwòsàn ìbílẹ̀.
ìwòsàn lọ́nà tìbílẹ̀ tiwa, lọ́nà tiwantiwa tí àṣìṣẹ̀ṣe tíá. Hàǹtú mo mọ̀ pọ́nà tọ́lọ́n inú Quran lẹ ti rí kisbok, because èmi ò mọ bí tọ́lọ́n ti sọ hàǹtú náà o, but at least n tẹ̀ sáhàn sórí kínní ẹ̀hàn ètò àdúrà ẹ̀hàn sórí pákó, ẹ wá fọ́ lómi jáde, ẹ wá ní kó mú tọ̀nà ti ànábìnú. mo gbà yún fún yín ẹ̀yin lẹ́nìyàn 100%. bọ̀ pé o lọ ṣe àgbo lọ́dọ̀ alágbo, àbò yálà o lọ rà lọ́dọ̀ alágbo, àbò wọnú gbó fúnra ẹ o lọ já ewé o tó pọ̀ o fi ṣàgbo, yálà àgbo bà, àgbo ẹ̀yìn dídùn, àgbo kinní kan, tradomedical treatment nìyẹn, ìyẹn ò kì í ṣe Islamic treatment. mo máa ń kọjá láwọn ibì kan tí wọ́n kọ àáfàá kinní kan Islamic healing center. tẹ bá dọ́dọ̀ ẹni tó pe rẹ̀ ní kinní kan Islamic healing center yẹn, oríṣiríṣi àgbo lórí ṣẹ́ẹ̀fù ẹ̀, kì í ṣe hàǹtú ló fi kí o, àwọn ewé lóríṣiríṣi ló fi kí. kílé wàá fẹ́ gbà. Why is it difficult for you people to accept the truth? Kí ló máa fi ṣe yín láti gbà? Àwọn tó jẹ́ tiyín àwa ń gbà. Mùsùlùmí ló lélẹ̀. Mo ní jàlábíà lé tí mo máa ń wọ̀, tí èsè kan tí èsè méjì. Tí n bá wọ̀ mo mọ̀ páṣọ mùsùlùmí mọ̀ wọ̀n. Kì í àṣà wa ìrìn òfìrè. Àwa la lélẹ̀. Yorùbá ló lòfì. Àwa la ní. Ìṣẹ́yìn ni wọ́n ti ń hun. Àbí bẹ́ẹ̀ kọ́ ti wá rèé. Ṣùgbọ́n tí n bá wọ jàlábíà nísìn tó kanlẹ̀ dẹ́dẹ́dẹ́, mo mọ̀ pé mo wọ̀ ni, but mo gbà pé mùsùlùmí ló ní Islam ló ní jàlábíà, kọ̀sà àwọn Saudi Arabia ló ní ká máa wọ gbàgẹ̀rẹ̀. Tí n bá faṣọ mi kankan ìbá àjà Ankara, kódà kí n fòfì kí n fi rán gbàgẹ̀rẹ̀, mo sì tún ti kọ́pì Islam náà lọ́nà kan. So àwọn nǹkan tó jẹ́ ti yín à ń gbà fún yín. Kílé tó difficult láti gba nǹkan tó jẹ́ tiwantiwa yẹn kẹ́ ẹ gbà fáwa. Kí ló dé tẹ̀ lágídí? Buhari ọmọ Musa ní ká lọ defend ẹ̀sìn wa. Ṣé wọ́n wá bá yín ni? Alufulani sọ láàrọ̀ ó ní tán bá kógun jà àwọn ànábì fáwọn láàyè àti kógun jà àwọn èèyàn yẹn padà, bọ̀ àwọn èèyàn tó lọ sódò lọ wẹ orí títí wọn fúnra wọn ò kógun wá jà yín. Wọ́n wá sódò láti wá ṣìṣẹ́gun tiwọn on his own or her own. Wọn ò dọ́dọ̀ yín. Odò yẹn ò sílẹ̀kùlé ilé yín. Arabic náà mò ń sọ pé ṣe mọ̀ pé Islam náà ló fẹ́ l'Arabic jù. So anything tó bá jẹ́ t'Arabic bí Islam náà là á pè é. So in that sense, wọ́n lọ sódò lọ ṣe nǹkan tí wọ́n lọ ṣe wò, bóyá òsàn ni wọ́n lọ ṣe o, bóyá ṣẹ́gun ni wọ́n lọ ṣe o, bóyá àtúnṣílẹ̀ ni wọ́n lọ ṣe o. Ṣé ogun ni wọ́n kó jà yín yẹn? Wọ́n kógun jà yín. Kí ló tẹ̀yìn wá lọ kógun jà wọ́n? Ẹja òbí tọrọ ìyá Ọlọ́sùn máa já sí. Bọ̀tán bá ti tẹ́ bá ẹ̀kan ṣálọ kọ́lẹ̀, tẹ́ bá ti parí kéèsì ìyá Ọlọ́sùn, àwa náà wà kówé jọ, àwa náà rẹ́dí àti sú Òkúta-Agídí báyìí. Fídíò ìyẹn ṣàlẹ̀ evidence, ibi tẹ́ ti lọ bá wọn lódò, tẹ́ ti lẹ́mọ̀ lẹ̀kọ̀ mọ́ wọn, evidence wà fún yẹn. That's public assault. Ibi tẹ́ tún ti padà lọ bá àwọn oníṣẹ̀ṣe lọ bẹ̀ láti lọ ṣàfọ̀mọ́ pé ẹ mọ́ wọn sì bá yín bẹ̀, àwọn ní ẹ̀kọ́ débẹ̀, ẹ mọ́ rẹ odò, àwọn èèyàn mọ́ mú mi bí tẹ́ bá rẹ nísìn, ṣé odò ó dẹni tó wá mú mi mọ́ ní àbí kìnnìkan ẹ sì tún lọ bá wọn again. Assault nìyẹn. So tẹ́ bá ti parí kéèsì ìyá Ọlọ́sùn, ẹ mọ́ retí ìwé látọ̀dọ̀ ọlọ́pàá again. Wọ́n á invite Òkúta-Agídí náà kó wá sọ ìdí tó náà fi léwájú àwọn èèyàn lọ sídìí odò láti lọ disturb àwọn èèyàn tó wà ńbẹ̀. I think kò jù bẹ́ẹ̀ lọ àbí? Ẹ láìkẹ́ báyẹn. Bọ̀ títí ìyá Ọlọ́sùn, àwa èmi personally mo ti pè wọ́n lánàá pé whatever tán bá ti request of you pé yóò lọ ẹ̀wọ̀n yẹn kò lè lọ ẹ̀wọ̀n, ẹ tiẹ̀ kọ́kọ́ lọ rúùlù yẹn out torí civil ni kò lè lọ ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ ni. So the highest tó lè ṣẹlẹ̀ wọ́n ní kó san damage or kó apologize. N tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Àìṣe púrú ntù. A lè mọ́ lọ law school, a máa ní lọ́ọ̀yà lẹ́gbẹ̀ẹ́ tí èṣe méjì.
tí wọ́n sì mọ̀ tí wọ́n ń ṣe. So it is civil kò lè lo ẹ̀wọ̀n kankan ò sí níbì kankan tí ìyá Ọlọ́sùn máa lọ. The only thing ni pé go and pay damage. Lọ bá Òkúta-Agídí kí ló fẹ́ gbà fún damage pé wọ́n defile ẹ pé wọ́n defam ẹ mo fẹ́ gba 50 million ìyẹn wà 50 million sì rèé appeal ẹ̀ tá yóò fi parẹ́ nu. Yes ó dáa ilé ẹjọ́ sì wá lè decide kí ilé ẹjọ́ ní àwọn ò lè award ẹ ní owó damage, ẹ jẹ́ kó apologize. Wọ́n lè ní kó apology yẹn go as long as kó publish ẹ̀ sínú national newspaper. Ìyẹn wà. I'm a journalist. Kò sí nǹkan tá àti face. Kò sí nǹkan tá àti face. So wọ́n lè ní o lọ nú ìwé ìròyìn kó lọ apologize sí page kan bẹ́ẹ̀. Ìyẹn wà. Wọ́n lè ní kó ṣe videos online kó apologize. Ìyẹn wà. But tán bá ti ṣe gbogbo nǹkan yẹn tán, Òkúta-Agídí o. Agídí náà ẹ tuntun lò lẹ́ẹ̀kejì torí pé lẹ́tà ń bọ̀ wá bá ẹ̀yin náà. Nígbà tẹ́ lọ bá àwọn èèyàn lódò, tẹ́ lọ disturb wọn tán dẹ̀ dọ́dọ̀ yín, tẹ́ lọ dá wọn lọ́wọ́ kọ́ pé kí náà ń ṣe lódò ìjọba tí èṣodò yín o. Then another thing ni pé àwọn oníṣẹ̀ṣe tó ń bẹ ńlọrin yẹn bóyá kí n sọ fún yín pé tẹ́ bá ti mọ̀ pé ń tẹ́ gbé dání òṣùọ̀ fún yín ẹ kúrò ń bẹ̀ yẹn. Blunt truth ni mò ń sọ yìí. Ó dẹ̀ mi ìdẹ̀mọ́ wáyé tẹ́ share fídíò yìí bóyá ọ̀rọ̀ yóò mọ́ pọlọ dání. Ìwọ tó bá jó níṣẹ̀ṣe nílùú kankan tó o bá ti mọ òfin tó dé ní tó gbé dání kúrò ń bẹ̀. Èèyàn ṣe máa wá bá mi níbi tí mo ti ń ṣe ẹ̀sìn mi tí ó sì lọ scot free. Èèyàn ṣe máa disturb mi níbi tí ṣé wọ́n lè ṣerú ẹ̀ fún church. So possible ká nígbà tẹ́ mọ̀ pé ìlú Islam ní Ìlọrin kí ló dé tẹ́ lè lọ bá wọn church náà kẹ́ disturb nígbà tẹ́ mọ̀ pé àwọn yẹn wọ́n máa fún yín jẹ dáadáa. So ẹ̀yin tẹ́ jó níṣẹ̀ṣe ńlọrin yẹn tẹ́ bá ti mọ̀ pé ń tẹ́ gbé dání ò dá yín lójú torí pé ó yà mí lẹ́nu ńjọ́ tẹ́ lọ sọ́dọ̀ commissioner of police mo rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀dọ́ àgbáwo ìbáwo jẹ́ ẹni tó bá onílù ìfẹ́jọ́ tú. Ṣe rántí ìtàn ọba Solomon àtàwọn obìnrin méjì kan tí wọ́n sọ pé wọ́n jọ bímọ tó jọra wọn. Kílẹ̀ tó mọ́ ọmọ ìkan ti kú ó ti gbé ó ti lọ jùnù. Ó wá gbé ọmọ kejì ó fi pààrọ̀ tọ̀dọ̀ ó gbé sọ́dọ̀ ààrẹ. Nígbà tílẹ̀ mọ́ ọmọbìnrin yẹn ní ọmọ tòun rèé onírọ́ ọmọ tòun náà ni wọ́n bá kọ́ ẹjọ́ lọ́dọ̀ King Solomon. King Solomon wá béèrè fún ọgbọ́n ìmọ̀ àtòyé ó wá bí wọ́n léèrè ó ní ẹ gbọ́ kí lẹ fẹ́ ẹ̀yin méjèèjì ẹ dájọ́ kí gangan lẹ fẹ́ ká ṣe báyìí. Ìkíní ní ẹ bá ń já sí jàlájà ẹ já pín sí méjì ẹ já pa ọmọ ìka gé sí méjì ẹ fún èmi lórí kóun náà gbàrú kájọ mọ kó kálukú mọ bá tiẹ̀ lọ. Ẹni tó lọmọ gangan wá ní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ gbé fún ẹjọ́ mọ́ gbé lọ. Nígbà tọmọ mi bá dàgbà yóò fẹsẹ̀ ara ẹ̀rìn wá bá mi lé. Ọba Solomon wá wò báyìí ó ní dájúdájú ìwọ ló lọmọ ìlú tán. Ní Yorùbá fi sọ pé onílùú kò ní fẹ́ jí ó tú ẹni tí èso ń lù ni ó mọ̀ yẹn ṣàfàyà ni. Ṣùgbọ́n tó nílùú tó mọ̀ pé òun ò ní bòmí tó òun ó gbé ju bẹ̀rù náà lọ kò ní fẹ́ jẹ́ kí wàhálà ṣẹlẹ̀. Kò ní fẹ́ jẹ́ kí wàhálà kò ní fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀. So Ọba Solomon ní dájúdájú ìwọ ló lọ́mọ. Torí pé kálílì ló lọ́mọ ni ò ní sọ pé kán mú ọmọ rẹ̀ kan gé méjì torí pé ẹnìkan bẹ́ẹ̀ dùn. Ó kọ́kọ́ ro ẹ̀mí ọmọ yẹn náà pé tí ẹ̀ kọ́kọ́ mọ gbélé ayé níwọ̀n ìgbà tó bá ṣì wà láyé ń claim ọmọ mi padà ńjọ́ kan. Bọ̀ ẹni tí ò lọ́mọ òun ni ẹ bá ń gé méjì ó yá ẹgbọ́mọ lọ́wọ́ ẹ gbé fẹ́ tó ní. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ń tèmi rí lọ́rọ̀ àwọn mùsùlùmí alákatakítí ni mò ń fa alákatakítí kún torí pé kì í ṣe gbogbo mùsùlùmí Ìlọrin ni ò dáa. Over 10 million Muslims ló wà ńlọrin. Àwọn péréte kan ní ẹ̀ ń ṣe tí ẹ̀ ń ṣe. So in that case àwọn nígbà tí wọ́n déwájú ọlọ́pàá àwọn afáyẹn ṣà ń ṣe yìí ní wọ́n ṣà ń ṣẹnu wọn ní mú lẹ́nu wọn mú lélelelelele. Nígbà tán ní káwọn ń ṣẹ̀ṣẹ̀ rojọ́ wọn ra farabalẹ̀ rojọ́ náà ni. So onílùú nìyẹn onílùú ò ní fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ but níbi tán ti wá ń gbé lọ́nsìn ẹ̀yin náà ti rí i pé ọ̀rọ̀ yẹn ti kúrò lọ ẹ̀yin ọmọlúàbí làwọn oníṣẹ̀ṣe lọ́rin yẹn fi ń ṣe tẹ́lẹ̀
bọ́ àwọn mùsùlùmí yẹn ń jẹ́ kó yé wọn pé àwọn ò rẹ́dì fún yẹn. So ẹ̀yin náà fún wọn, treat them the way they want to be treated. ẹ̀yin náà fún wọn bẹ́ẹ̀ bọ́n bá ṣe fẹ́ jẹ́ kẹ́ ẹ fà wọn. ṣáwọn mùsùlùmí Ìbàdàn tó bẹ́ẹ̀ kán disturb oníṣẹ̀ṣe ni. Gbogbo ìgbà là ń wẹ èèyàn sódò yìí, odò yìí tó wà lẹ́kùlé ilé wa yìí, gbogbo ìgbà là ń wẹ èèyàn síbẹ̀. Àwọn mùsùlùmí sì ń gbé àdúgbò yìí káàkiri tí wọ́n pọ̀, mọ́sálásí kò ló ń kà ládùúgbò tí mo wà yìí. Tá a bá ń wẹ orí èèyàn lọ́wọ́, tá à ń wẹ orí èèyàn sódò lọ́wọ́, àwọn mùsùlùmí wọ́n máa ń kọjá tí wọ́n tún máa kí wa pé ẹ lẹ́ o, ẹ kú iṣẹ́ àdúrà yín ó gbà o. Tá a bá ń wẹ èèyàn lọ́wọ́ lódò yìí, àwọn mùsùlùmí máa ń kọjá tí wọ́n tún máa kí wa pé ẹ lẹ́ o, ẹ kú ètò àdúrà yín ó gbà o níbi táwa wà yìí. Bẹ́ẹ̀ náà ni ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ lọ́ṣogbo, ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́, ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ lóńdó, ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ káàkiri? Kò possible. Torí pé wọ́n mọ̀ pé púrùǹtù ò sí láwọn ìlú tí mò ń dárúkọ yẹn, ṣùgbọ́n lọ́rin púrùǹtù pọ̀ ń bẹ́ẹ̀. O so àìlajú tó wọn òun ló fà á tó fi ń ṣe nǹkan ṣe yẹn. Ìkọ́ṣẹ́ fẹ́ sọ mi pé lọ́rin dáa tán ni, ṣé kò sí ìṣòro kankan lọ́rin tó bíìgì jẹ̀sìn lọ tẹ́lẹ̀ treat tẹ́lẹ̀ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ yanjú ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Bọ̀ irọ́ ni o, èyí tí wọ́n fún Òkòbó wọn kọ́ bọ́ ó ní bí òkun bá ti dé òun lè bọ ìgbà abẹ́rẹ́ nínú òkun. Ṣé n tá ń bọ̀ ọ́ wínú, ṣé n tá ń bọ̀ ọ́ sọnù? Ẹ̀yin tèmi ní Yorùbá Remedy, ìdààmú ò ní kàn yín. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ máa ń share fídíò wa, ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Mo fẹ́ lọ bá àáfàá kan sọ̀rọ̀ láìpẹ́ yìí. Àgbà àáfàá ni o ní Nàìjíríà yìí. Kẹ́ ẹ gbọ́ nǹkan tá àáfàá yìí ń sọ lórí ọ̀rọ̀ Ìlọrin. Àwọn èèyàn torí wọ́n pé nìyẹn, àwọn tí wọ́n mọ ẹ̀sìn. Máa yóò kàn mẹ̀sìn lásán, ó kàwé, is a professor ní University of Ibadan and is well known. Wọ́n mọ̀ gan ní Nàìjíríà yìí láàrin àwọn ẹlẹ́sìn mùsùlùmí, and is a learned. Ó kàwé. Kẹ́ wá gbọ́n tí bàbá yìí ń sọ lórí àwọn tó lọ ń lé oníṣẹ̀ṣe nílọrin. Kẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ olóye. Ẹ̀yin ẹ ṣá tan notification yín lẹ̀. Ó lè má jóni, ó lè jọ́la, ó lè jọ́tunla, ṣùgbọ́n láìpẹ́ ẹ bá bàbá yẹn pàdé lórí page yìí. Kẹ́ wá gbọ́n tí wọ́n sọ. Ìdààmú ò ní bá yín. Ẹ tan notification yín lẹ̀. Á ríra lọ́jọ́ mi, ọjọ́ rí 09071459342. WhatsApp ni o, tẹ́ bá pè mú lè.